epo àti egbò igi ìpín. A ó lọ́pọ̀ mọ́ egbò wówó àti àlùbọ́sà àti ìyèré. A ó fi ṣe ẹran akíka díẹ̀ jẹ. Bẹ́ẹ̀ láṣe máa fi ṣe ẹran akíka yẹn á ti nílé ara máa bù díẹ̀. Bẹ́ẹ̀ láṣe máa fi ṣe jẹ díẹ̀díẹ̀. Ìpara rẹ̀ eléyìí. Ẹ wá egungun ọrùn àgbọ̀nrín ẹ bèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ àbí kẹ́ bèrè lọ́dọ̀ àwọn ọlọ́dẹ. Díẹ̀ nínú egungun ọrùn ẹranko tá a mọ̀ sí àgbọ̀nrín àti fùlùfùlù tó máa ń wà nínú atare tá a bá bú ọmọ atare àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó wà ń bẹ̀ pẹ̀lú èso bombomu ẹ lọ gbọ́ nǹkan wọ̀nyí papọ̀ ẹ pò mọ́ òrí. Now iṣẹ́ tó ń ṣe ẹni tó ní gbègbè lọ́rùn gẹ̀gẹ́ ọrùn kó sin ní gbẹ́rẹ́ níwọ̀nba kó fi kíní ìpara yìí kó fi rá kún wá wé ní aṣọ. Bẹ́ẹ̀ la ṣe máa lo ń gbogbo ìgbà á dẹ̀ máa jẹ ọbẹ̀ akíka yẹn fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Weber Bank of Nigeria. Tẹ́ bá wáyé òde òní ta wáyé àti ọmọdé àwọn ọ̀dọ́bìnrin ẹ̀rì wọn ti máa ní gbègbè lọ́rùn àbí gẹ̀gẹ̀ ọrùn òun náà ló ń jẹ́ gbègbè òun náà ló ń jẹ́ gẹ̀gẹ̀ ọrùn àwọn arúgbó ló sábà máa ń ní ṣùgbọ́n a fẹ́ treat ẹ̀ a máa ń béèrè lọ́wọ́ àwọn arúgbó àwọn ẹni tó bá ní lọ́rùn ipe ṣé kìí ṣe ilé agbára wọn nítorí àwọn míì tó bá belong sínú ayé tó wà nínú àwọn ẹgbẹ́ kan nínú ayé yìí wọ́n máa ń fi ibẹ̀ yẹn ṣe weapon wọn ibẹ̀ ni wọ́n máa ń kó irin ìjà wọn sí nǹkan agbára wọn sí so àwọn míì dẹ̀ ni wọ́n sàṣẹ́lómi ni pé bó ṣe lẹ́wà tó yìí ìgbà tó bá ti ní gẹ̀gẹ̀ lọ́rùn ẹni tó fẹ́ fẹ́ afẹ́ wò ó ti yẹ yín sìn òun ni wọ́n pè ní Goiter ní English Goiter gbègbè gẹ̀gẹ̀ ọrùn too much of iodine ó máa ń fa náà so oríṣiríṣi nǹkan ló máa ń fa oògùn ẹ̀ làwa kọ yín èyí tó jẹ́ para yẹn tẹ́ bá ti sínbẹ̀ ń gbẹ́rẹ́ ẹ fi ra ojú ibi tẹ́ sí gbẹ́rẹ́ yẹn ẹ wá di aṣọ ọmọ fún bíi 3 days tẹ́ bá tún tu tó bá ti tó bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ẹ tún sín gbẹ́rẹ́ ẹ tún fi kíní yẹn ra á máa yọ èyí tó jẹ́ tọbẹ̀ akíka tá a sọ nísinsíwájú ewé ìpín èpo ara igi ìpín àti rúùtù ìpín gbòǹgbò ẹ̀ táyẹ kẹ lọ́pọ̀ mọ́ egbò wówó àti àlùbọ́sà àti ìyèré kẹ máa fi ṣe ẹran akíka jẹ díẹ̀díẹ̀ wàá máa ṣe ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ wàá máa la ó lè máa jẹ́ pé bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mejì lóṣù ló ń ṣe ọbẹ̀ yẹn gbẹ́rẹ́ yẹn náà ẹ̀ẹ̀mejì lóṣù wàá máa wé mọ́ tó bá ti sin wàá wé àkísà aṣọ ọmọ bíi bandage mọ́ ọrùn yẹn so a máa yọ pẹ̀lú ọbẹ̀ àti tó ń ṣe yẹn bísínẹ́là ìtàlá kúrò ń bẹ̀ kódà kó jẹ́ pé wọ́n jù sínú sísítẹ̀mù ẹni farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi ránṣẹ́ sáyé àwọn èèyàn ìbẹ̀júlẹ́kì la wà ní Mádàgbáyọ̀ àwa Nàìjíríà Lagos State la wà ní ìbẹ̀júlẹ́kì a dẹ̀ ní virgin olive oil àti black seed oil gbogbo ẹni tó bá nídìí ẹ̀ kò ṣe má nílé ẹ kọ́ńtàtì wa kẹ bá wa rà kẹ kọ́ọ̀lù fún kò síbi tẹ̀ wá àti product wa ò dé virgin olive oil seitun àti black seed oil bí sínú láì tààlà ẹ kọ́ńtàtì wa fún adè láwọn product lóríṣiríṣi ẹni tí wọ́n ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ kọ́ńtàtì wa ní special package fún obìnrin tó nídìí àti bímọ tí ó ń fẹ́ oyún bí sínú láìta aláwa finú ṣoyún wa fẹ́ ìgbọmọpọ̀ ètò ọmọ bíbí ó ní di guidance ẹ kọ́ńtàtì wa ẹni tó yẹ pé ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer ní diabetes ní ẹ kọ́ńtàtì wa ayé ń dàyàn láàmú ní ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit àwọn àlàlí powder wà tó jẹ́ pé kò lẹ́bọ lẹ́rù bí sínú láìta alá tó yẹ pé tó bá ń lò ó máa create solid barrier between you and evil world wọ́n ń ṣe àwúre o wọ́n dẹ́ ń ṣèyọnu ayé wọ́n ń ṣèmùlẹ̀ àgbà wọ́n ń ṣàwúre tọ́wọ́ ẹ bá tẹ powder yìí ò bẹ́ anybody kì í ṣẹ̀bẹ̀ àgbà bí sínú láìta alal powder nítorí pé ó máa create solid barrier wàá rògbò ẹ lò ogun wọn ti tẹ ògo mọ́lẹ̀ ẹ get memory booster ẹ get bulldozer med fibroid fún blockage tube àti fibroid ẹ get caterpillar fún hormonal imbalance ọmúroro àti sperm leakage ẹ̀dà ẹ get transformer 1100 power quick ejaculation weak erection àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ get miracle lift tiwa ẹni tí kùn ẹ̀wù tẹ́sẹ̀ ẹ̀wù ẹ get all in one ikú nìkan náà lòun náà ò lè wò ó lágbára púpọ̀ jù bí sínú láì tààlà iná lè zátàlè láì jẹmíà gbogbo agbára ọlọ́run bá lóní ẹwọ́ sọ̀pọ̀ lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹwọ́ sọ̀pọ̀ lórí +234 àbíkẹ́ kọlù wa lórí +234 810 913 1425 iná lè zátàlè láì jẹmíà gbogbo agbára ọlọ́run bá lóní ẹ fi fídíò ìránṣẹ́ fáwọn èèyàn èyíkéyìí nínú ìpèníjà contact us. Má sálàmù wáyé lálẹ́.